mo ní ẹ̀gbọ́n mo yẹ kó bẹ ẹ̀gbọ́n. ṣá máa wo rí mi. ẹrù dẹ́ra. nǹkan tó lè fọ́ ló wà ní ẹ̀rọ máa ṣe. lásán yé mi ò mọ mi owó iṣẹ́ mi nìkan fún mi. Owó iṣẹ́ náà mo fún ẹ. owó ẹrù tí mo gbé ní 200 láti gáràjì màmá ẹrù tọrọ ajé ẹni ẹsẹ ọ̀rọ̀ abiyamọ tẹ ẹrù tàbí amọ mi lára 200 náírà ládùúgbò tí mo bá ń gbé yìí látò ti di ìyànyàn gáà lọ́wọ́ yìnyín ẹ má ṣe báyìí náà ẹ má ṣe báyìí. ọ̀dọ̀ yín bẹ̀yàn ṣe máa bá mi gbẹ́rù wà bíbá iye tó dẹ̀ ń gbà lọ́wọ́ mi nìyẹn. àwọn yòókù máa bá yín gbàdúrà ní 200 náírà. bẹ́ẹ̀ni. kò ní da fún alábàárù tèmi. ọṣẹ máa sọ bẹ́ẹ̀. ọmọ bàbá gbàdúrà ní 200 náírà kí ló dé. kí nǹkan tó sọ ní ìsìn tó dẹ̀ dé ìgbà tó fẹ́ máa change ẹ̀ fún mi. kí ló dé dájú bẹ́ẹ̀ mọ̀mọ́ iná yẹn ṣàánú náà mo mọ táwọn ẹgbẹ́ mi ṣe náà àwọn ẹgbẹ́ mi wá sí ìtọ́ṣe fáìbọ̀ tó ń sáàgì kiri náà mo fi fáìbọ̀ ẹrù ẹ̀ tún fún mi 200 náírà owó kiri 200 náírà kílẹ̀ òpó ká ládùúgbò tí mo lè ṣe ẹ̀yin náà ẹ má bínú ẹ má bínú ẹ̀yin náà ẹ lè gbé ẹrù ní 200 ṣe lè rú ẹrù ní 200 náírà ẹ má tó gbé ẹrù bẹ́ẹ̀ lábàárù kan yàn jẹ̀mọ́ lẹ́yìn àtẹ̀mí náà àti jẹ́ àti mò ń bá ká mi àmọ́ ní ká èmi náà lè tẹ̀ka o wọ́n kọ́ pé kí tẹ̀lọ́ náà ọ̀nà làgídí ni ẹ̀rì tó máa fi ẹ fún mi lẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ ẹ má. kí ló dúró lọ ṣé mo bẹ kó bá mi gbẹ́rù ni ṣé bí ọdún wa bá mi tó sọ̀rọ̀ ya bóde pé mo sọ̀rọ̀ ya tó ṣe bí ọmọ dáadáa kó bá mi gbé kó lè rówó ọjà bí kan ọdẹ wa dé ìbàdí sọ pé kíni kan. ẹ fún mi ní oṣù mi lè gba 200 oṣù mi. tó bá ti gbà máa jù sínú báàgì mi ni o. 200 náírà lè fẹ́ san. bẹ́ẹ̀ni. 200 náírà lè fẹ́ fún mi ó yẹ máa fọ́ ní náírà sí. kò ṣe ìyẹn lẹ̀ dọjọ́ mi. 50 náírà kọ́. mo ò tẹ̀ lè rí fẹ́ tó bá dọjọ́ mi máa fún ẹ. àbí ọdẹ wa débi ìbò dẹ̀fẹ́ máa sọ̀kọ mi àbí kí ni irú gbogbo ilé. efu ti ju owó tẹ fún mi gan. ó ní ìjọba lọ́wọ́ o owó tí mo fẹ́ yóò máa rí iná tí bá dẹ̀ rí ẹ lọ́jọ́ máa fẹ́ lótú dandan kó ṣe é tó rò pé ó tó wà Nàìjíríà ní ìsìn òdà tí mo fẹ́ gan pápá yìí dá. wọn náà tó bá ti rí mi lọ́jọ́ mi jọ mo bẹ́ẹ̀ ni má wulẹ̀ wá bá mi débi tó máa sọ̀yà débi tí máa ní kí n ro ọ̀tajà àbí kan pé wọn náà dẹ̀ máa ní nǹkan tó máa fi dàbí kan má wàá bá mi mọ́ jọ torí ètò dẹ̀ sí lé ní mo dẹ̀ ẹ̀sẹ̀ ó dẹ̀ ṣe bí ọmọ gidi kó gbà tó fẹ́ gbẹ́rù. ẹ burú dájú àbí àwọn ní ewu náà wọn padà orí náà rọ wọn lè ẹ burú gan Ọlọ́run ayọ lára yín o. ó yẹ fún mi kí wọ́n ta. ẹ fọ́ síta ọ̀gá wá jẹ́ ìwọ̀n ẹ fún mi lómi tútù ẹ mú mi ẹ ṣáà lè fún mi lómi kí n máa lọ. jọ máa lọ jàre àwọn ọmọ ogun ètí bọ̀ síta. kò tún yomi náà. sórí tí wọ́n bá ti ń gbé ìrù nàró láàárọ̀ làbáyé má dúró kí n jẹ́ lórí ẹni o ilé àṣẹrí ni kò gbà lọ owó àjọ tó yẹ kán ti kó fún mi láti ọ̀sẹ̀ méjì ó lé káàtà láwọn tó kù tí ì dá pé ìwọ̀nba tó bá wà lẹ́sìn bá mi kó wá ìwọ náà mọ̀ pé máa sanwó ìyádúpẹ́ onírẹsì tájú ẹlẹ́ran ṣọmọ pọ́sẹ̀ tó ń bọ̀ ni mo ní kó wá dẹ́mọ́lá olóròró náà máa sanwó rò àbígbà tí gbọ́n bá kọ̀ tán bá gbà mí láwìn níbo mo fẹ́ sá sí kẹ́ẹ̀gì òwúrọ̀ tí mò ń gbà lọ́wọ́ dẹ́mọ́lá èmi náà wà ń bẹ̀ ilé òní kó má rìnrìn àrí ẹ lọ ṣùgbọ́n kọ́kọ́ lọ káàbọ̀ bá mi. kí ló tó wá fajú ro báyìí bó lọ. o ṣe o o ti ẹ ní iye mi rárá ọjà o ṣe o iye mi rárá ni mo ń rìn ní ẹ̀mí fẹ́ bọ́ látàárọ̀ àtàwọn tí mo ti lọ ẹ máa ń gbé mi ìpàdé 550 lọ́ngọ́. 550 lówó yìí ṣé mo ti sọ 15 naira nù ni. mo dáná mo ti sọ 15 naira nù. 550. ìmọ̀lẹ̀ náà gbà. 550 lówó yìí náà. mo dáná mo ti sọ 15 naira nù mo gbà tó mo kó bọ̀ látàárọ̀ rẹ̀ wọ́n mi. báwo lè lè bẹ́ẹ̀ dà mi rò pé lè dà mọ́ ọ́n orí ni mo wà látara mo rò ìfúnfẹ́ jọ owó gẹ́gẹ́ tí wọ́n máa sọ owó nù pẹ̀lú tara mi. ẹ wo ọkọ mi sórí báwo pé ìṣòkan ẹni tó bá kú ló parí ohun gbogbo ẹ. ṣé lè lè dà báyìí. ó máa dà má jà sọ bẹ́ẹ̀ èdè aláìnígbàgbọ́ ni ẹ má jà sọ retí náà. tí mo tẹ̀ sí wò bí a máa ṣe àgé ṣéyìn ìdí ẹ̀gbá lọ́wọ́ yín pé tẹ bá. o ní ẹ kò mí kọ́ mi kó tó bẹ́ẹ̀ báyìí. kọ́ má fi gbàjà rẹ kọ́ ó ponu ẹgbẹ́dẹ̀ mú wọn náà lè lọ́wọ́ báyìí géèmù ló ń lọ fi ta ọlọ́run jí onílàáká yìí. ṣọ́ọ̀ṣì mo ní ẹ̀mí mi fẹ́ bọ́ ẹ wò á jèrè láti àárọ̀ mi ìfẹ́ nu kẹ́ńtì ọmọ kọtàjọ máa ń dọ̀wẹ́ kẹ́nu ọjà ló kọ̀ fún mi pé ọ̀tà tí mo mi ò fi nǹkan akàrọ̀ lónìí látàárọ̀ mi jẹ́ nǹkan kan. gbọ́láhùn bá má ṣe bẹ́ẹ̀
mama ṣe bẹ́ẹ̀ kí ló tó ò ní jẹun ó ló má ti já arúgbó awórókò. àmì tí n bá jọ mi ní kówó délé pé tí n bá jọ ní kí n mú 200 or 300 naira délé ni wàá ṣàfẹ́ jẹun eléyìí dẹ̀ ní nǹkan tó máa dí wọ́n máa kàn tí mo bá gbé ọjà láti gáràjì délé ẹ̀wọ̀n bíbẹ̀ ṣe jìnnà tó 200 naira ló múlẹ̀ lọ́wọ́ òun tún lè kú ti jẹ létí táwọn bá ṣe fẹ́ náà mo rìn ẹ̀mí fẹ́ bọ̀ òun ẹ̀mí kẹ̀rẹ̀ rẹ̀ abẹ́ ní pé Ọlọ́run bínú sórílẹ̀-èdè wa ni. ẹ ṣáà kó dáná ẹ tẹ ọkọ gbólé dáná ó jẹ́ wọ̀nyí lọ́lọ́ fún ọkọ̀ fún mi sórí kí ló gbẹ bó lórí lọ́wọ́ ẹ̀ òun dà. lẹ́kàn ẹ̀wọ̀ ẹ̀fọ́ òun náà wà lọ bomi sí balùwẹ̀. kí ló dé ọmọ olóhùn sí balùwẹ̀ bá bomi fúnra mi. ebi mama dé o wọ́n tàn kárí ilẹ̀ yìí ebi dé ebi mama dé o ibi wọ́n tàn. ẹjọ́ wọ ẹ̀wọ̀n mọ́ àgbà. ṣáájú wọ́n sì ṣe sùúrù díẹ̀ sí fún mi tí ìṣàjọ pé gbogbo àwọn tó jẹ mí gbèsè ọmọ mi ti káàkiri ilé wọn àròyé làwọn náà ń ṣe ṣé wọ́n ní kí n ṣe sùúrù fáwọn. màmá ẹjọ́ ẹ sọ fún mi nígbà tẹ́yìn sọ pé ẹ̀yin ò lówó ẹran tẹ́lẹ̀ gbẹran kíyẹn gbẹran tí wọ́n ń gbẹran ẹjọ́ báwo lówó ẹran ṣe fẹ́ pé ajé ẹgbẹ́ náà ń padà sílé ní ìyá mi kí ló dé. kò rí bẹ́ẹ̀ tájú yẹ kó mọ̀ pé mi náà máa ń fi ẹ́ sọ́kàn àmọ́ kí mo fẹ́ ṣé ń gbà táwọn onígbèsè tèmi náà kọ́ tán àti ìsanwó fún mi wọ́n látàárọ̀ báyìí ṣe náà bá mi sinwó káàkiri ẹbí ìyá ṣe rí dẹ́ ni ó ṣàmù àsìkò tó yẹ kí n gbàjọ ká ló ti kájọ mi fún mi ọmọ gan ni ò bá wá kówó ẹ̀ fún ẹ òun nbà má dúró de wípé kò ẹ̀ṣẹ̀ wá sí mi ní sọ. ẹ bí aṣọ ìṣàkílẹ̀ jàre ẹ wọlé ẹ wo mo tẹ̀lé mọ̀ ẹ wọlé iye tó bá wà ní ike owó yín ẹ ṣàjọ ẹ fún mi kí n máa lọ kí ló dé. ẹ̀gbọ́n ẹ ní sùúrù ẹ máa wọlé mo promise yín before next week mo máa san mo kọ́kọ́ rí bóyá rí ni a máa san. ọ̀gá gbọ́ngbọ́n ní oṣù dàrú ó ní ẹ máa fún mi lórí next week jọ oṣù next week ni mo fẹ́ lọ sọ fún ọ níbi tí mo ti ra màálù ni. èrè ní aláya ẹ̀ èmi ni wèrè. kí ni. ibà yóò èyí jà pé ó ti èyí. ẹ̀rọ ìgbọ́kàn tó sọ ó ń pè mí ní wèrè kí ni ló lówó ẹran mi. yóò wá fún mi àbáyé rẹ bẹ́ẹ̀ yẹ. wà á bí tajú wọn náà sì mí ó yẹ ká bẹ́ẹ̀ ni ṣé wọn la jẹ́ lówó. gbẹ̀ngbọ́ orí tèmi ò pé. báwo ẹlẹ́bẹ̀ ó ti èyí búburú mi yẹ yóò ṣe ìgbà tó yẹ kúkú yẹn. ejò ìgbà wà ní kí wàá padà wá kí wàá gbowó mi. ẹ wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run máa ti tẹ̀ ṣáájọ ẹ. ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyá tí màá padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́bà fún mi lónìí báwo gbàdá gbọ́ àgbàdo lọ́wọ́ èmi àti yín. ó yẹ kí n jẹun bọ̀ ebi ò pa mí lè ní. thank you so much. ẹ̀gbọ́n mi ẹ náà máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù ẹ yọ dé báyìí sìn òun pàrọ̀ ní pé òun fẹ́ gbọ́n ẹran ẹ̀yìn dé sìn ẹ bẹ́ẹ̀ lè bàjẹ́. ara ń ta àwọn ènìyàn o tó bá yá wá ní bàbá tá ní oṣù Túndé ṣàlàfíà ni ṣáájú wá ń tiẹ̀ ọmọ dáadáa tiẹ̀ ni wọ́ tó bá yẹ ní bàbá tá ní oṣù dé o gbogbo yìí kò sẹ́ni tó sanwó tíkẹ́ẹ̀tì o. bàbá ọjà kí ló dé. ta ló lọ́ọ̀ṣì sọ̀hálẹ̀ bàbá ẹ̀wẹ̀ jẹ́ tún fún yín lẹ́lẹ́gbẹ̀ẹ́. owó èrè kúrò lọ́nà òjàre ẹ jẹ́ tún fún yín lẹ́lẹ́gbẹ̀ẹ́. kí ló ṣẹlẹ̀. bàbá ta ni wọ́n. ṣé mo lè dúró bọ́ gidi ṣàlàyé sí bá. mo bá ṣe wọn ẹ kó dúró. bàbá á dá fún yín bàbá ẹ̀ náà ní tọwọ́ yín bàbá ẹ̀ wò sọ mí nìyẹn sálẹ̀ níbi ẹ̀yẹn bàbá wọn ti wó sọ mi. wọ́n ti wó sọ ẹ̀. ọlọ́run wọn wó sọ mi bàbá. kí ni wọ́n sọ pé o ṣe. ó dà pé mi ò owó tíkẹ́ẹ̀tì mi ò tí ì pé. o ò já tíkẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni bàbá. bó ṣe ń rí nìyẹn náà o ò já tíkẹ́ẹ̀tì ìwọ ni wọ́n wó sọ ẹ àbí bẹ́ẹ̀ kọ́ tó bá dẹ̀ yá ń sìn tí gọ́ọ̀mẹ̀ntì bá dé ẹ máa hálà ẹ ní bàbá ọjà ó ṣe kínní kan ó kówó jẹ o kò sanwó fún gọ́ọ̀mẹ̀ntì náà ṣe wá ti ọjà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tiẹ̀ gbọ́ náà ojú yìí gan jojú àṣẹ ta ló fún ní stand inú yín. bàbá Saga ni Michael náà Michael. ta ló fún. bàbá Michael. bàbá Saga ló fún. ẹ jẹ́ ń gbọ́rọ̀ ta ló fún. Saga ló fún bàbá. ta ló fún. Michael sá. ọ̀rọ̀ yín ti yé mi ẹ má wọrí ẹ lọ ń fún yàn ní stand lẹ́yìn mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fẹ́ jojú ayé ọ̀rọ̀ yín yé mi wo ìwọ ṣó ti yẹ Ọlọ́run má jẹ́ sanwó mugun ṣé ẹ mọ̀dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ń padà bọ̀ abáyé tí n bá lọ báyìí tí n bá ń padà bọ̀ màá yà lọ́dọ̀ ẹ̀ àwa sẹ́tù tiẹ̀. ẹ ṣe gan sa àlùbáríkà ni a ti jẹ bàbá. mo ń bọ̀ wá báyìí ẹ sanwó tíkẹ́ẹ̀tì yín o ẹ sanwó wá ọ̀gbẹ́ni aláàrú kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní wo ra tíkẹ́ẹ̀tì láti bí ìjẹta kí ló dé ṣáájú ò wá ni. ọjà ò yá ni sà kò sọjà ni. àbó lórí burúkú ni ẹ ọjà ò wá ó mọ iye ìgbà tó kọjá tó gbẹrù kọjá wájú mi lánàá more than 4 times. ẹ̀kan ni. ó lé bí ẹ̀mẹ́rin ó fẹ́ parẹ́ ẹni
aláàrú tó ní kájé ṣe òun pa kí ni kẹ́lẹ́rù ṣe nígbà tí wàá aláàrú tó bá lọ ń wà wúre ṣé o mọ̀ pé o fẹ́ para ènìyàn wàá pa lórí náà onájà ò wá òun gbaṣẹ́ bíi mẹ́rin bíi márùn ṣé nígbà tọ́jà bá máa wá ṣe 20 ló fẹ́ gbà ní. jẹ́ kó rí ẹ pé o jẹ́ kó rí ẹ pé o bó ṣe ń dìjà nìyẹn wo bí ẹ má tójú ẹ tí ò bá mú wá títí aago 5 rọ̀lẹ́ tí ò bá wo mo tiẹ̀ fẹ́ rí wọ o tiẹ̀ dá jẹ́ kó rí yín pé o àwọn káńsù wọ́n ti ń kọ̀ǹpléènì o wọ́n náà rẹ̀ ní ti owó sí káńsù ọ̀dẹ̀ nímọ̀ pé ilẹ̀ fà á tó bá wá ti ọjà nísìnyí ẹni ó ṣe ti ọjà abẹ́ni sọ bẹ́ẹ̀ wo bí ẹ má kí ojú ẹ tó bá fi máa tó bí ọwọ́ 5 ìrọ̀lẹ́ tó o bá wá sanwó o ò ní ṣiṣẹ́ lọ́jà ìmọ̀ o. ṣàlàyé bó ṣe ń ṣe é. kí ni ìwọ ń ṣàlàyé. jẹ̀dí wà léwu àpàtọ́ wà. ìyẹn nọ́mbà yìí sọ. gbogbo ẹ̀ ló wà tó bá mú tán báyìí gbogbo ayé máa nà wá ni. àgbẹ̀pọ̀ ni o ti sanwó tíkẹ́ẹ̀tì ṣé ẹ ló ṣe ń fakọ sí. ẹ mọ̀ pé tí yóò bá sanwó yín tẹ̀tẹ̀lẹ̀ yóò máa pariwo ẹ máa ranjú òṣì bíi pé wíyá àyàn sanwó yín tẹ̀tẹ̀lẹ̀ mo dẹ̀ ti sanwó yín sìn yẹn bẹ̀rẹ̀ sí ní ranjú. olórí burúkú bàbá ẹ ló ń ranjú ṣé táwa ń ṣe easy ni o ṣe lọ pé bàbá ẹ náà wà kó máa wá gbowó ọjà ń bì náà ẹ ní kó bàbá ẹ máa wá gbowó ọjà náà ẹ bá ń yọkan lórí ìwéré jàre yọkan lórí ẹ kó máa gbẹ́rù ẹ lọ o ṣáà ti mọ ohun tí mò ń mu. ẹ wo 1.5 nìyẹn o. ajá wa. máa yọ owó yín o wọ́n lè sanwó lọ́la mi ní sanwó yín pé o. olórí burúkú lọ pé bàbá ẹ kó máa wá gbowó ọjà. mo tọ́ ní sọ fún yín yẹn. ẹ ṣàlàyé alágbó. àwọn bàbá ẹ kò lọ pé kán wá gbowó ọjà ó rí ìdí ló gan bí ìdí pọ́n bọ̀ọ̀lì olóṣì. ẹ wo ẹja lọ tẹ́nìbọ̀ tí ẹ bá sọ owó tí n bá máa padà wà á rọ̀lẹ́ n bá dá gbogbo ọjà rú ni n máa jọ jà lọ́yà o. ẹ bá lẹ́ gbọ́ sájé wa ọjà rí ẹ pẹ̀lẹ́ kú ọrọ̀ ajé kí ló ṣẹlẹ̀ wọ́n ti sanwó tí wọ́n náà ẹ máa jà yí orí ẹ ajé wa o ti sanwó ọjà. mi mọ̀ pé nàìjíríà ti wá di báyìí ayé pọ̀ nàìjíríà yìí gan-an ẹ̀yin náà gbádùn gan-an. ó wà lára yín nígbà tẹ́ẹ̀ni fi ṣẹlẹ̀ tó jẹ́ lu onílù lẹ́ẹ̀ máa lọ jókòó sí tẹ́ẹ̀ máa fi ṣẹlẹ̀. ó mọ̀ pé ọ́sùn ló gbé wa lọ sàn iṣẹ́ ajé ni aṣá máa wà òkè àmọ́ wọ́n máa ní nàìjíríà yìí náà wàhálà pọ̀ kò sáyé kankan bẹ́ẹ̀ ìgbà tí mo dé ìgbà tí mo yọ everything tó ń ṣe tó ń dùn tó ń ṣe irin bóyá èmi náà máa wá gbádùn nàìjíríà sìn mo ní ní reason àti máa wà lọ́hùn pẹ́ mọ́ mo tẹ̀ wá wòrán kan bóyá kí mi náà tẹ̀ invest ní business báyìí bóyá tèmi náà bá ṣe wá nǹkan báyìí ó tún máa mówó kan wọlé fún mi àbí kí ló feel. bẹ́tà ó máa dá kówó tán kó wá fi invest síbẹ̀ báyìí instead of kó máa sọ pé òun jókòó pa sùn àbí kí ló rí sí. Yes, that's a wonderful idea. ẹ̀yin náà ẹ kó èrè oko ẹ kó wá sílé ẹ má kó sọ̀hún ṣe ti gbọ́. owó ẹnìwé ẹjọ́ nítorí ọlọ́gbogbo tẹ̀ ń sọ yẹn ó dùn kí ló bẹ́ mi wọ́n bọ̀. ṣé nǹkan tí mo bẹ mú bọ̀ dandan nìyẹn mo ti bẹ pákéjì ẹ lẹ́kíkọ̀ deliver fún ẹ lókun. o ṣe ní kò ṣe ní báyìí mo bọ̀ kò ṣe ní báyìí mo bọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ tẹ́sì sí your life wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá ẹ bẹ́ẹ̀ tẹ́sì wáyé ẹ lónìí wo bí tó ṣé nílò yẹ kó máa tẹ̀lé ẹ wo àwọn bó ṣe rí tó eléyìí tó dàbí gòrílà ẹ eléyìí wo wojú ẹ àǹtí dọ́dọ̀ yín o sáìdì bí la ṣe wà ṣẹgbọn tá a bá dọ́dọ̀ yín a máa pè yín ẹ wọ́n ṣe rí wáyé ẹ lóde wọn kọ́. gbẹ̀ngà kò ṣe ìṣètò. ló gbẹ̀ngà mi o má gbẹ̀ngà mi lẹ́bù tàwa má gbẹ̀ngà mi rárá kọ́ra máa wo tiẹ̀ life tó live yóò dáa. Mr. Man, take it easy. ṣe wà ókè. kí ló ṣe tó dé ìbàdí òun pariwo you know a man ó dé ìbàdí àwọn èèyàn bí ó tiẹ̀ kí wọ́n kọ́ ẹ́ ní pariwo èmi ló gorilla. brother mind the way you talk to me wọ́n rí wẹ́ẹ́ wẹ́ẹ́ owó bó ṣe rí ó dẹ̀ ń bá mi lálá kí ni mo ní lọ́wọ́ bó ṣe rí. So many don't bother us. Let me tell you something. You never frustrated. Oh my God. Sorry, bí ta bọ́rọ̀ ra wa dé báyìí. Má ti lọ, má pè mí o, má pè nọ́mbà mi, má wà mí wálé o, tó bá wà mí wálé wò. Orí bóyá ewu gbẹ̀ngà. Can you imagine this rubbish? Damn it. Babe. Ṣé o sọ fún mi pé ẹni tó fẹ́ fẹ́ lélẹ̀? No. Ilé ìmọ̀ apá sílé ni. Tó dé ibà tó ń bọ̀ ló fẹ́ là nǹkan mọ́ mi lórí. ètò ìtòrò lẹ́ máa bẹ̀rẹ̀ mi yóò ga èèyàn. No. Babe, èmi ò support pé kí ọmọ kó fẹ́rẹ́ bọ̀bọ̀ yìí o. gbogbo o ò tí ì rí ọkọ o I mean o ò tí ì rí boyfriend eléyìí bó ṣe ń rant kò tí ẹ mọ bí n tó jókòó kò mọ bó ṣe jẹ́ sí ẹ gbogbo ọkọ tó ń sọ bó ṣe yìn insult ẹni ẹlẹ́ni o ò tí ì rí ọkọ o lè fẹ́ eléyìí o kò lè work because ọjọ́ kan ó kò máa dédé pa ìsílẹ̀ tẹ́nibọ̀dọ̀ ní mọ̀ kò mọ bẹ́ẹ̀ ni ṣe jẹ́ sí àmì gbogbo nǹkan tó ń sọ. mo lè imagine tó jẹ́ gbọ̀ngàn no ìyẹn lè ó lè ṣe anything.
Can you beat that? Ẹ wo ó ṣe mi báyọ̀ àmọ́ ní tàbí ẹ̀kọ́ sí gbẹ̀dù ilé wọn táwọn èèyàn rajà ni àbí wọ́n kó di ara wọn rú lọlé ọjà ò yá akọ̀wé àrèkèrè inú òrùn ni àrìnrìn ẹ̀jẹ̀ yọ àti máa lé mọ́tò àwọn olùkọ́ tó máa fẹ́ bù já ẹbọ àròjà gbé àrí nǹkan kan ṣe àkọsí àwọn akọ̀wé wà nínú àkọ̀wé tí máa jẹ́ ọ̀rọ̀ abá láìpẹ́ lọ́ọ̀rì. ẹ wò tí n bá ní kò sùn mí rọ ọmọ pa àfi gba pé ẹ̀kọ́ la ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀kan tiẹ̀ wá stop kò sọ́jà kò sí nǹkan kan bẹ́ẹ̀rẹ̀ àwọn tó gbéṣẹ́ fún wa nínú ọjà lélẹ̀ àwọn ọ̀fẹ́ mọ́gbẹ́ bóyá kò sọ́jà especially bàbá tá lòsì yẹn tó bá ti rí ẹ báyìí kó já tíkẹ́ẹ̀tì fún ẹni àìdẹ̀ já tíkẹ́ẹ̀tì lélẹ̀ wàhálà ni ẹ wò ó sún èmi o. àwọn inú òrùn wà dàbà láìmọ̀ ṣe àròjà gbé yàrá máa kẹ́ àwọn èèyàn mọ́lẹ̀ ká máa gbé wọn lé ni. ó lágbára o ṣé pé wọ́n àfẹ́ tẹ̀yìn náà. àwọn èèyàn rajà lọ́wọ́ sí ní àfẹ́ rọ́jà gbé ni. tí mo ṣe bí pàwọ́ tá à ń tajà nìkan ni oore atọ́lápá kalẹ̀ yìí ààrẹ ni béèrè pé kí là ń tà. nǹkan tèmi rí mi bẹ̀ ẹ wò àfi ká yá kún fún àdúrà o kí Ọlọ́run gbàdúrà wa ni o torí pé kí ni èmi ò fẹ́ jalè. ọ̀gbẹ́ni ìrètí pé wọ́n mọ́kàn ṣáàrẹ̀ ní jàre àdá ò lẹ̀ ń kún fún ìlànà gbàgbàgbà débi sáwọn ni pé lábẹ́ bó ti wù kó láyé èyí máa rí tèmi ṣe. pẹ̀lú àṣẹ Èdùmàrè mi gan mo gbọ́dọ̀ rí tèmi ṣe. funniest thing èmi fúnra mi mo tẹ̀ wá rò pé mo fẹ́ close down shop kí wọ́n á join àrùn tẹ̀ ń gbà. wá ṣé wọ́n máa fàṣẹ ẹni wọ́n wèrè báyìí náà aláàrọ́jà gbọ́n ọ̀rọ̀ ajá ọ̀gbẹ́ni máa kí n kọ́ra mọ́ ẹ̀ aláìkó mi jà ìwà fàṣẹ ẹ̀ ó lágbára o Ọlọ́run ṣàánú. You see ṣẹ́ẹ̀dì rántí ṣẹ́ẹ̀dì rárá nǹkan tẹ́mi máa ń sọ fẹ́yìn gáàsì ṣé bí mo ní kẹ́ ráìtì wọn ní káńsù kọ́ wá gbé tipa yìí ó ti pẹ́ jù ń bí náà ọdún mélòó ló fẹ́ lòun bí ó ti lóṣù mẹ́fà lọ sí káńsù ni. Oh my God ó ń dùn mí gan ibi tó yẹ ká fi ṣọjà ibi tó yẹ ká fi rẹ́ǹtì fáwọn èèyàn káńsù kan wá gbé tipa ọkọ̀ wá ń disturb wa. Ṣé ká ṣàlàyé wá ni? Ẹ lọ sọ fún wọn. Bàbá lọ káńsù àṣàlàyé fún wọn. Ẹ ṣàlàyé. Bàbá tán lọ sí. Báwo ni o jàre? Ẹ ká sàn. Ṣé kí ṣàlàyé wá ni? Ṣáájú wa. A dúpẹ́ fọlọ́. Ṣé kí n bọ̀ ni? Ẹ̀yin tèmi ẹ lọ bá yẹn ẹni tí mo ní ẹ lọ bá yẹn ẹ máa ṣàlàyé máa bá yín bẹ̀ ẹ máa lọ. Ẹ fún mi láyè ẹ fún mi láyè ẹ bá yẹn lọ bá wọn bẹ̀ yẹn lọ gba ohun tí mo ní ẹ gbà. Ẹ ṣàlàyé. Súnmọ́ bí ṣàlàyé olórí burúkú wo ni wọn náà tiẹ̀ máa ń pariwo. À ń láti finalize ọ̀rọ̀ yìí báyìí o kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ó ń pẹ́ ń dọ̀ṣẹ́ náà. Èwo nu wọn èwo ń bẹ̀. Èyí tí mo bá ẹ sọ náà ni jẹ́ kí mi àti ẹ ká máa gbọ́n mi sí mọ́jọ ká gbé laga sí laga ká gbé logo sí logo kéegun wọnú ẹran kíṣan wọnú ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ wọnú omi kí gbogbo ẹ máa roll. Bàbá tá ń lò sí how many times n fẹ́ sọ fún yín mo ní kẹ́ ẹ gbójú kúrò níbi ọ̀rọ̀ yìí ẹ gbójú kúrò níbi ẹ̀kẹ́ gbalẹ̀ ká gbójú. ọmọ eléyìí gan pọ̀ ju tẹ́wọ̀n lè gbójú lọ wàyà ẹ wo bó ṣe ga bí òkè Olúmọ wà kẹ́yìn sí ẹ orúkú bí ẹni kírun ni ọdẹ ní gbójú mi ò lè gbójú gbogbo ẹ ti pọ̀ jù mélòó la fẹ́ kà ikùn gan ó tún ṣe déédéé bíi tèmi ó tún stand well well. bàbá tá ń lò sí ẹ wò ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín o bẹ́ẹ̀ mi ṣe wà nù ọjà yìí mo ti níyàn tí mo fẹ́ nù ọjà yìí. sọ pé ó sọ bẹ́ẹ̀ lọ́jà táwa yìí ikú pa o. mo níyàn tí mo fẹ́ nù ọjà ṣé fẹ́ náà mi ni. òun fẹ́ yàn nínú ọjà ó fẹ́ fẹ́ tọ́ tèmi dùn mí nínú ọjà yìí ó dà fún gbólóhùn tí mo gbọ́ yìí kó tó dago mẹ́fà yìí ni tó bá bá mi lábà mi àti wọ́ àtẹni tó ń fẹ́ ikú apá ikú àṣẹ ìkànnì ẹ̀yìn méjèèjì o. bàbá táwọn ló ṣe ẹ wo ẹ gbàgbára lẹ tó lọ́dọ̀ iṣan ló pa brazil. wọ́n wá kí wọn kú ọ̀fọ̀ ńlẹ̀ yín o. olórí burúkú onídìí gélemọ̀ ó dẹ̀ ń fẹ́ tọ́ mi dùn mí ládùúgbò mi kó máa fẹ́ tọ́ mi dùn mí mo mọ̀ ní ti máa ṣe fún ẹ ní ẹsẹ̀ eré ló ń pè ìgbà náà ló wàá ṣe kí wàá mọ lọ́rọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún un. stage ẹjọ́ ń tọrọ lọ bá mi bá Gbénga sọ̀rọ̀ mi láì Gbénga ṣe fún mi kò sí kó tí mo bá Gbénga sọ pé mi ò fẹ́ bọ̀bọ̀ yẹn cousin mi ni Gbénga ò dáwọn dísì kò gbé kọ́ mi mo dé lọ Gbénga ẹjọ́ ẹ̀yin nìkan náà ni mo lè bá sókè bá mi bẹ Gbénga ẹjọ́ ń torí ọlọ. ìyẹn Gbénga náà bẹ́ẹ̀ ni ó pé Gbénga kò gbé kọ́. kò gbé kọ́ mi kò tiẹ̀ sí ni kò sí kò mú wọ́yàn tí mo ṣe gbogbo ẹ̀ kò dáhùn òun gan ló jẹ́ kí wọ́n bá yín pé ẹ̀yin àti ẹ̀ close ẹjọ́ ń torí ọlọ. ó dẹ̀ dá ẹ lójú pé cousin ẹ lẹni tó ń sọ yìí. mi ò lè parọ́ fún yín mi double date pẹ̀lú Gbénga. ó
ọmọ bẹ́ẹ̀ mà ti Gbénga ṣe jẹ́. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé close ọ̀rẹ́ ni. He's been my good friend. Yes. Okay, èmi wá fi ń dá ẹ lójú nsìn. Kò sí bínú ṣe lè máa bí Gbénga tó. Kò sí bí ó ṣe lè wogó òun ní agídí tó. Kò sí nǹkan tẹ́mi máa bá sọ tí kò ní gbọ́. Ó ti yé. Máa bá Gbénga sọ̀rọ̀. Máa jẹ́ kó mọ̀ pé nǹkan tó rí kò rí bẹ́ẹ̀. Gbénga fún ẹ ló máa pè ẹ́ tó máa dáríjì ẹ́. Ìwé inú mi á dùn gan ni tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ fún mi. Gbénga. I don't know what to do. Okay, Ọlọ́run máa fún wa ṣe. Bọ̀ kò sí nǹkan tí Gbénga lè rí lọ́bẹ̀ tó máa ní nǹkan tí Gbénga rí lọ́bẹ̀ tó fi náà fi wọ arú sọ́wọ́ èmi máa mọ̀. Bí a ṣe bá ti bá ń fẹ́ bá sọ̀rọ̀ ẹ máa mọ náà ẹ̀. Láti ìgbà tó àtàlẹ́ ìsọ̀kan tó wà ní máa jẹ fún yín. Ìjọ ẹ máa ń gbà sọ̀rọ̀. Gbénga náà. Okay, bóyá tó bá di ọ̀la jẹ́ kí èmi àtẹ̀rí wa. Ó ti torí ní alẹ́ ẹ̀sìn mo máa try láti rí Gbénga. Ó ti máa lè bá sọ ètò oúnjẹ òótọ́ ó ti pé ọkùnrin tó bá ti rí irú ẹ̀ ó ti yẹ ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ò ní gbéraga ò nẹ́mí ìrẹ̀lẹ̀ kò sí nǹkan tá a bá fẹ́ tó ní bá wa fẹ́ tá a bá wá kí yín lásán mọ bí ó ṣe máa ń sáré wọnú kitchen tó máa sáré sọ̀tún sáré sósì tó máa fún wa ń jíjẹ mímu ṣé ti ẹni sí tó ń fún mi ni mo fẹ́ sọ ni wọ́n bí kò sí nǹkan tó máa lé ẹ nílé Gbénga nílé Gbénga wàá fi inú ṣoyún wàá fi ẹ̀yìn gbọ́mọ àwa náà máa wá lágbára Ọlọ́run tá a máa wá kú mọ́ tá a máa jẹun mú náà fọkàn ẹ balẹ̀ kò sí kan tó máa ṣẹlẹ̀. Màá bọ́dẹ̀ nítòsí. ní ẹ̀bà yín bí wa ṣé kò fún ìbínú ṣá máa ronú mọ́ o máa ronú mọ́ o. Ìmẹ̀sí ẹ wò lórí ọ̀rọ̀ bàbá tá ń lò sí làṣẹwárí ni o a mọ̀ pé ẹ̀yin lẹ súnmọ́ wọn lẹ lè bá wọn sọ̀rọ̀ tó ṣe ṣẹlẹ̀ ń pé owó ọjà ìkọjọ́ pé àfẹ́ san o mo wá ṣe ń gádà láti arrange owó yẹn ni owó yẹn ò tí ì sí nílẹ̀. ṣe rí n kí inú mi dùn sí jù òun ni pé ọmọ olóríire ni èrè pé ọkọ mọ̀ pé bàbá tá ń lò sí kí a pè ní bàbá ọjà fúnra rẹ̀ á inú mi dùn yìí pé ẹ̀mọ̀ yìí pè mí ní ajírọ́ba èmi nìkan ni mi bá sọ̀rọ̀ kí n bá ti jí bẹ́ẹ̀ ọba ni mo rí ṣùgbọ́n kí mo yá mi ò nínú kọ̀dísàn ọ̀rọ̀ rẹ̀ ni wípé wọ́n ti gbàsọ̀ lọ́rin bẹ́ẹ̀ ẹ̀yà fẹ́ gbàsọ̀ rìn padà ẹ̀ la wá 10,000 á kẹ́ ẹ bá wá 10,000 á ní sànsàn kẹ́ ẹ tó dirú wò yí lọ́la ẹ ti gbàsọ̀ rìn padà. MSc 10,000 yẹn pọ̀ ẹ ṣe bá ẹ jẹ́ ká bá yín wá 5,000 àbí kí ni mo rí. 5,000 ti wọ̀ kí. ẹ ṣàánú wa. èmi jẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi gé sáà náà nìyẹn àbọ̀ ìyá àánú ni mo bá ṣe kó. o ti ọ̀rọ̀ rẹ̀ ń yé mi ṣẹ́rẹ́ ni kí sọ̀kùnrin bá gbáyé rẹ̀ fẹ́ránálì náà ká yírí àbàjẹ́ tán gbẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni bọ́ ṣe ń mọ̀ rí kẹ́ ẹ bá ti rẹ́dì ìyẹn ayá bá mi ní mo mi ṣàìfà ájú mi kẹ́ ẹ bá ti rẹ́dì ó dàbọ̀. ẹ dúró. wo a máa san ni o 10,000. a gbọ́dọ̀ wá náà ni. bàbá ẹ ṣáà dá wa lójú pé tá a bá ti sọ gbogbo nǹkan máa padà. kí sọ̀kùnrin bá yẹ bàá mi kẹ́ bá padà aláàárọ̀ la kẹ́ bá fi adìyí wò yí nírọ̀lẹ́ ọ̀la ẹ ti gbà sọ̀rọ̀ padà. sí ìwọ ni lẹ́sọ̀ gbé kínní ẹ dídé o ẹ wọlé ẹ fún lómi ẹ bẹ̀rẹ̀ o ṣé ẹ lẹ dá èmi fún mi. èmi ni mo dá ọ̀sẹ̀ yìí lóòótọ́ ẹni dẹ̀ ní wẹ́ẹ̀sì. ìyá àti bọ́sọ̀sẹ̀ tuntun èyí ní wẹ́ẹ̀sì ẹ wọlé kẹ jáde. ẹjọ ẹni oníṣà ní wẹ́ẹ̀sì ṣé bí ní wẹ́ẹ̀sì àti mọ́sẹ̀ náà. àti mọ́sẹ̀ tajú ṣùgbọ́n tọ̀sí ṣì wà ń bẹ Friday wà ń bẹ títí di Sunday. ó dà pé ẹ rò pé mo máa bá ń ṣe tíátà ń báyìí. aṣáyò. ẹ wọlé kẹ ẹ bá ń ṣe lọ. 12,500. ìyá tó tàn kọ́ ló mi 12,500 lówó mi náà. yọ̀rọ̀ ìjọba ẹ̀mí ìyá jẹ́ gbàgbọ́ wọ̀nyí olóhùn bọ̀ ẹjọ́ níbo ló tó pòun bọ̀ ìyá máa ṣáyé o ẹ wọlé ẹfun lómi. má ṣàmì ìgbà tó bá wá ṣàmì ṣé yẹn ló fẹ́ sọ. wọlé òun ló máa pè é.
ẹgbà bàbá kó jà yìí ẹ bá kówó gbogbo kó títà ọ̀nà lọ́wọ́ rẹ̀ ẹ bá fún bàbá títà ọ̀nà tó kù títà ọ̀nà lọ́wọ́ pé wọ́n yẹ fún títà ọ̀nà fún títà ọ̀nà rẹ̀. ó ní fún yín ní 2,000 naira ẹgbà ẹ ṣe owó mi ti pé ó dẹ̀ ṣọ́ọ̀pù pé ìyá ẹ ṣe gan mà nígbà tó ní fún ìlànà mo ti fún yẹn ó ṣe. nígbà ìtàyè kò sí yára wọ ẹgbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ pẹ̀lú. mo ló ti rówó. Ó Gbénga mi náà. Ó Gbénga tuntun Gbénga ò gbé kọ́ mi. Tó bí pé mo tún wà lọ́lé mi ò bá lé. Kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ Gbénga báyìí? Ó yẹ kí Gbénga understand mi pé cousin mi ni Ṣeun. I'm not dating him. So kí wá ni mo fẹ́ ṣe báyìí? Jesus Christ, Tessie, ó ṣe ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. After everything tí mo ti bá ẹ sọ, wọ́n sọ fún pé o lè fẹ́ bọ̀bọ̀ yìí. You guys are not destined to be together. Because wọ́n pẹ́ wà destined to be together ni irú kan tó ṣe lọ́jọ́ yẹn kò ní ṣe rẹ̀, kò ní wọlé, kò ní tó jókòó for crying out loud, kò mọ bó ṣe jẹ́ sí ẹ. Irú kan tí àwọn ọmọ ṣe jẹ́ sí ẹ kò ní right àti insult anybody níbẹ̀ lọ́jọ́ yẹn. Ó wá ní o fẹ́ fẹ́ lóyún ọ̀bẹ yẹn. I have told you stay off me náà ní fẹ́ra yín. Kí ló dé? Ọ̀rọ̀ love ló ń sọ báyìí. Try to understand. Èmi kò lè fi Gbénga lè bẹ́ẹ̀. Kò possible. The only thing tí mo fẹ́ látọ̀rọ̀ ni pé kó bá mi bẹ Gbénga. Tessie, wà careful o. Ṣé really love tó ń tẹnu wọ̀nyí? Kọ́mọ lọ padà di lost. Mo ní you cannot marry this guy. Ó dẹ̀ wá ọkọ síwájú. Àbí ṣé kò ní ìwà àbẹ̀ tí ò fẹ́ sọ fún mi ni? Mo ti bá ìsọ̀rọ̀ débi tó máa ń bá yàn sọ̀rọ̀ débi tí ọmọ ìlú ìpínfà nǹkan tí ọmọ ìyá mi kò lè sọ fún ọmọ ti sọ fún ẹ. Leave this guy alone, wọ́n kọ́ sí síwájú. Baby, Joe, now don't say that, Joe. Meaning of love, you should understand, Joe. Now, Joe, to make Gbénga bọ́ mọ́ mi lọ́wọ́ lọ́tẹ̀ yìí ni. I can't, Joe. Now, Remy, please. Tessie, tí bọ̀bọ̀ ìbá bọ́ mọ́ ẹ lọ́wọ́, wàá rí ọkùnrin alálùbáríkà tó máa kẹ́ ẹgbẹ̀gbẹ̀gbẹ̀ bá tó máa ṣe bí àgbo tó máa ṣe bí ẹ tó máa ṣe bí ìyá. Leave this guy alone. Ṣé òun mi wà bẹ́ẹ̀ ni? Tí nǹkan mi bá wà bẹ́ẹ̀ ni kò jẹ́ kí n mọ̀. Mo bá mi bẹ̀ ni mo sọ fún ẹ, wo tó ń sọ ẹ mi ò. Kí bá ibẹ̀ bá mi bẹ̀. Ó bá máa jẹ́ bọ́ọ̀dì. Ẹ̀kọ́ àyà ṣé o gbé tó bá ṣàyà òun ní ìlú máa fi so yàgò òye ìjẹyẹ ó gbà mí lẹ́rù ẹ̀gbọ́n mi ara ni mí. Àbí tó gbé ọlọ́dún mi tó ní mí. Mo tètè lọ́wọ́ ẹ̀ tó bá yẹ àyà màá kọ́lé fún ẹ. Màá mẹ́rẹ̀ gbá bọ́ọ̀lù. Kò kí kan náà mọ̀ ẹ́ yóò ní ṣe fún ẹ. Lẹ́kùnjà àyà ẹ̀kọ́. Mo fẹ́ bá jẹ kú. Mo ní kú lójú ẹ. Mo jẹ kú ẹ̀gbọ́n mi. Àyè kò sí kú lójú. Ẹ̀gbọ́n mi. Máa pé mọ́ mi. Máa pé mọ́ mi. Mami, wọ́n bọ̀. Bẹ̀rẹ̀.
bàbá tó wọlé yìí kò mọ káàbùrù ti kú ládùúgbò gbogbo wàhálà wọn látàárọ̀. Torí èkó àni bàbá yẹn ó ṣe mí gan àánú ẹ̀ ṣe mí torí mo lè fẹ́ fi o pé irú kò báyìí tún ṣẹlẹ̀ sí. Mo lè fẹ́ fi o mo ti fẹ́ lè wò ó bẹ̀rẹ̀ ayé. Gbẹ̀gà ọ̀nà ní báwa wa rìn ká má tó ń báwa wa sọ òótọ́ ọ̀rọ̀. Mo fẹ́ jẹ́ kó fi àsìkò yìí kó tẹ́tí sílẹ̀ kó gbọ́ mi. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó ní ọmọ yẹn ṣe pátápátá ló ti pè mí jókòó. Tẹ́sí jẹ́ kí n mọ̀ wípé ẹni òun ṣe ẹni tó lè toast òun débi tí ó yẹ kó lè ronú pé bóyá wọ́n ń fẹ́ra wọn because cousin ẹni. Ó náà ti ṣàlàyé fún ẹ times without number. Okay now èmi náà tún wá ń pè ẹ́ pé kí bẹ́ẹ̀ sọ torí pé ọ̀rẹ́ lè máa tẹ̀. Mo dẹ̀ fẹ́ jẹ́ kó fi ọwọ́ ti tèmi kó fi wọ̀ mí. Okay ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ọmọ gidi ni kò ń ṣọmọ ní ìrànú kò ń tẹ̀ ń ṣe ọmọ tó yẹ kí ìwọ gan kó ronú pé bí ó lè double date torí gbogbo wa la mọ̀ bí ìwà ọmọ yìí ṣe rí. Ó ní ọ̀yàyà ó fine ó mú jẹ́ǹsì ó mọ bó ṣe ń ṣèkẹ́ ọ̀rẹ́ ọkọ. Ọ̀rẹ́ má jẹ́ kí n pàwọ̀ fún ẹ pé tẹ́sí padà ó ti yẹ jẹ́ kó mọ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátápátá ó ti kọjá lọ. Ó gẹ̀ kó fẹ́ ọmọ yẹn padà kó gbà padà jẹ́jẹ́ because tí o bá fẹ́ ọmọ yẹn Gbẹ̀ngà má jẹ́ kí n pàwọ̀ fún ẹ o máa ní problem ó gẹ̀ o máa ní problem because ọmọ yẹn as in she's a good wife material. Ó jẹ́ obìnrin tíyàn máa ń gbé sílé tíyàn máa fi yan gan tó bá jẹ́ wípé lóòótọ́ ló ronú láti jẹ́ as in bàbá ọmọ kọ́ máa pè wọ́n náà ní dáàdì lágbájá kọ́ mọ̀ pé o ti gbéyàwó sílé pé òwò náà fẹ́ join àwọn group yẹn àlàyé kò sí obìnrin méjì tó lè fẹ́ nílé ayé tó ju ọmọ yẹn lọ torí ìgboro tó ń wò yẹn ó mad gan. Ok ìwọ náà jẹ́ ká wò báyìí ṣé gbogbo obìnrin tó wá máa ń bá ẹ ní club tá a bá lọ sí club tó wá máa bá ẹ jó èmi máa bá ẹ jó débi pé ó fẹ́ kiss ẹ èmi tẹ̀ ń kiss ẹ already wọ́n máa yọ̀dí sí ẹ báyìí tó máa fìdí rìn ẹ̀ ṣé gbogbo wọn ló ń fẹ́ kí àwọn boyfriend àwọn obìnrin yẹn náà kọ́ wá rí ẹ kọ́ wọ́n máa jà pé bóyá yẹn lágbájá ṣe gbá á ti máa ṣọ́ọ̀jù gbogbo kan tó ń wò yìí lọ. sórí tẹ́sí tó ń wò yẹn èmi ni mo mọ̀ dáadáa tẹ́sí láwọn ìwà kan tó ń wù ọ̀dà granley tó yẹ pé kò sóòsẹ́ yẹn èmi nìkan mo mọ̀ èmi nìkan mo máa ń rí tẹ́sí tó wá wò yẹn mo ti ń sọ tipẹ́ o ọlọ́run wá fún mi mú lọ́jọ́ yẹn ọlọ́run fún mi mú báyìí sórí bọ̀bọ̀ yẹn ṣẹ̀ dé ni ó dẹ̀ wà 100% sure pé òun àti bọ̀bọ̀ yẹn wọ́n jọ ń jáde sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ tẹ́sí yẹn wo èmi ti lọ́kọ̀ mo ti move on gbàgbé kò sí nǹkan mọ́ bẹ́ẹ̀. Gbẹ̀ngà oxygen ṣé o lè ṣe favour kan fún mi. kí ni ẹ. ṣé o lè kọ déètì ní ìsílẹ̀ ṣé o mọ̀ dí torí tó bá di ọjọ́ iwájú tí o bá ti wá ń kí ìkàbámọ̀ ẹ̀ bẹ̀nu màá lè rán ẹ létí pé ṣe bí mo sọ fún ẹ títí pé o gbọ́. tí o bá wá pè mí ní ọjọ́ ẹ̀ máa rán ẹ létí ọjọ́ ẹ̀ ní òun ló yẹ kí n máa sọ pé kó lọ kọ déètì ọjọ́ ẹ̀ ní sílẹ̀. oxygen yà yẹ kọjọ wájú pé. kọjọ wájú pé ó dé. ọ̀rẹ́ dàbí ọmọdé tó bú ìrókò tó wá ń bojú wẹ̀yìn ó ti gbàgbé pé òjọ̀kọ lolúwere ń pa ni. máa kàrà yìí o ìyàgbéyàwó kí èkó tẹ̀lé o àwọn gbogbo ìkàwé kẹ máa ń rẹ̀ sábẹ́ yẹn o yá. torí ọjà tá a ti ń tajà bàbá ọjà wa bàbá tá ń lọ sí ó ti kú. ìyẹn kọ́ ni nǹkan tó wà nílẹ̀ ní tó ṣẹlẹ̀ ní wípé bó ṣe kú yẹn wọ́n ní gbogbo àtà ń gba tá à ń ṣe alábàárù àtàwọn tó ní sọ àbáwọn tó ní ṣọ́ọ̀bù tó yẹ pé kí wọ́n gbà wọ́n ń já tíkẹ́ẹ̀tì káṣà ní ọwọ́ ti dàrú ṣá agbára tuntun ti wọlé wọ́n á ní gbogbo àwọn máa lé wa dànù pátápátá pé àní máa ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ ó dẹ̀ wọ́n tó bá ti lé wa àti jẹ àti mu ó ti dì wà ní márùn ọ̀rọ̀ tí mi ní ronú. ìbéèrè yẹn kì í gbọ́ yẹn èmi yẹn fi pé kẹ má yọ sójà mọ́. ẹni kí wọ́n máa ṣe tí máa fi iṣẹ́ yẹn lẹ̀. pé kẹ wá kà mí kí ṣe bísíǹsì ẹni pé ṣe bísíǹsì. orí mi ò kú àti ṣe bísíǹsì mo lè ṣe bí ó rọrùn fèmí náà àmọ́ bólú fẹ́ tó ti rówó bẹ̀rẹ̀ bísíǹsì ẹ ṣe máa jalè ní ṣe bí ẹni tèrè ìdí tèrè táwọn àdéhùn jáde là ń jọpọ̀ káti ẹ̀rí kó kún kí wọ́n lè fi ṣe nǹkan gidi kan. nítorí ewé yẹn bẹ́ẹ̀ fi ṣe bísíǹsì ó dà máa fún yẹn lẹ́tà ọ̀sán ẹ̀ fi ṣe bísíǹsì.
àbúrò ọ̀rọ̀ dọ̀rọ̀ èmi àti ẹ̀ láàrin èmi àti ẹ̀ méjì jọ níbo gbogbo ló ti ń rówó ṣùgbọ́n pé tá à ń gbé tẹ́lẹ̀ tá a fi kó wá bí kò ṣe yẹn àti jẹ àti mu tá a fi ń gbé pẹ́ẹ́lì ìwọ náà ló ń wá ọ̀nà ẹ̀ yóò ta tẹ́tẹ́ ni ó jẹ́ lótò ni abo níbi kan tó fọ́nà ẹ̀gbọ́n ẹ̀ náà níbo ló ti ń rówó yẹn gbogbo jẹ́wọ́ fèmí láàrin àwọn méjèèjì. kó bá yàrá pé ẹ bá padà wá ẹ bá ní owó ẹ kò tó yán jẹ́ ta rẹ̀ pé kí ẹ ti máa ń rí ta rẹ̀ àbí máa ń rí ta rẹ̀ pé kí ẹ fi bí tí mo kí owó ẹ rẹ̀ àbí máa ń rí ta rẹ̀. 150,000 gbogbo ẹ gbogbo ẹ lọ níbo ni wọ́n ti fẹ́ rí 150,000 ó tà nǹkan kan. Màámi ẹ wò tẹ́ ń ká gbọ́ yìí ẹ má ṣe ráyè ṣiṣẹ́ mi lọ́rùn ẹ ṣàánú mi o àbúrò là ń wá láàárín ẹ̀yin náà lẹ̀ tún ká gbọ́ yìí ọlọ́run ẹ̀ka ní kò ṣe dáadáa tọ́lọ́ta yín bá lọ sí kìí sìn màmá sáré mo yẹ máa tọ́jú ẹ̀yin màmá sáré mo ṣe máa rẹ́ǹtà wá èmi nìkan láàrin màmá jálàmbà kiri ẹjọ́ ẹ ṣàánú mi torí ọlọ́run tẹ́ ń ká gbọ́ kiri lẹ́yìn mi ò rí sí o. Gbọ́láhùn kí n má ka gbọ́ odidi ọmọ láti jẹta tí lọ́la bá fi máa má dìjẹrin tá a ti wọ́n mọ mi tá a rí ìgbà wo ni tílé kan ṣiṣẹ́ lẹ́nu ọlọ́run ẹlẹ́dàá mi kó má yẹ kí n ṣorí burúkú kí n má tún rí bímọ lórí kankan nínú ẹ̀yàn ọmọ mi àlàyé òun mo fẹ́ ṣe fáwọn ẹbí bàbá yín mo tẹ̀ jẹ́ wípé látìgbà tí bàbá yín dàyín lómi gbára tó ti lọ́n tiẹ̀ mi ò rẹ́nì kankan bá mi dá sọ̀rọ̀ ayé yín àmọ́ kò ní rí bẹ́ẹ̀ mọ́ wọ́n dẹ̀ lọ́mọ ẹni kó sànjọ ọmọ ẹni nínú lọ débi pé lóun ò ní jẹ́ kí n ló jẹ kún lórí kankan nu yín mọ́ pé láwọn ṣàlùyìn bá àwọn ọmọ mi jáde. ẹ wo màmí gbogbo ìgbésẹ̀ tó yẹ ká gbé náà láti gbé mo ti report ní station mo ti ké gbàǹjẹ fáwọn ará àdúgbò mo ti mo rò ní pé tó máa fi tó bí ọ̀la kí n mú picture ẹnu lé kí n lọ sí radio station àbí tv station tọ́nà bá yẹ kí n ra àánú gbà ń bẹ ẹsẹ̀ kú mo fi ń rìn gbogbo ẹ̀ náà kiri ṣe fúnyàn rówó ọkọ̀ àbò fúnyàn rówó ṣe nǹkan kan mo ti fẹ́ kẹ́yìn má tún lọ sick wọ́n á dé kí wọ́n àti wọn máa sáré tí yín máa sáré tiẹ̀ náà èmi nìkan láàrin gbogbo wàhálà yìí ẹ ṣàánú èmi náà ẹrú tèmi mọ́ tí yín tẹ́ bá tiẹ̀ máa ṣẹ́ ní tiẹ̀ ṣàánú mi. ṣé tèmi ò bá mi báyìí ṣé tèmi ò ti bá mi báyìí ọmọ mi ò dẹ́rìn ikú ni o kúnlẹ̀ òkè kẹgbẹ́kẹgbẹ́ ò kí rírì kú ni o. bọ́láwọ̀ ṣàánú bá mi wọ́n mọ́. máa wà ọ́ náà fún wa rí náà fún wa rí náà fún wa rí náà fún wa rí. ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà àwa àdùn sọ́kò jẹ́ kó sà. ẹ̀yin náà tiẹ̀ ni mò ń sọ kẹ́ ẹ dé látẹ̀kan sà. ẹ kó o tí wàá dó sínú òrùn máa bẹ ẹrù jọ ni. ok sà mo ò pé kí n máa ṣé mo lè rí yín báyìí ní ìsìn sà. máa bọ̀ ok sà. yes sà. kí lè wá mẹ́sàn-án tó tó yìí. mo ní pé ẹ promise nígbà tí ẹ fẹ́ jáde. ní kí ni. mo wá wò pé ẹ lè má rántí. kí ni mo promise ẹ. tí ẹ promise mi. kò lórúkọ ni máa wọlé lọ. ẹ má wọlé
ṣé mo pé mo náà ti jí fóònù mi lọ ẹ wá sọ pé ẹ máa bá mi ra iPhone 6s tó tún ní ẹ̀sìn inú òun mo á ní kí n béèrè pé ṣe ti bá mi ra bọ̀ àti pé ṣe rí tẹ́ bàbá mi ra iPhone 6s yẹn ẹ bá mi ra Nokia kékeré kan sí èèyàn nílò big phone kó mọ̀ lo small phone ẹ ṣeun kí n máa fi yẹn sí lẹ́gbẹ̀gbẹ̀. èló ní sálárì ẹ lóṣù. ṣé owó tí mo gbà lọ́wọ́ yín. tó ń gbà lọ́wọ́ lọ. 20,000 ní sà. ń gbà iPhone 6 plus olófẹ́ àbí. láti pa 120,000 wàá ṣiṣẹ́ ibi iṣẹ́ ọdún kan nìyẹn àwọn fún ẹ ní fóònù o ti gba sálárì ọdún kan ni. lórí pé ẹ fẹ́ ra fóònù. sálárì ọdún kan ni máa fi ra. máa wá ṣiṣẹ́ ọdún kan láì ní gba owó oṣù. ẹjọ tán bá jí fóònù yẹn mọ́ mi lọ́wọ́ kan. àwọn ti jí sálárì ọdún kan lọ nìyẹn. ẹjọ ẹ má ra fóònù fún mi mọ́ kódà ẹ má ra bátìrì lásán gan débi fóònù. iṣẹ́ ọdún kan bò. òṣèlú kí n bẹ̀rẹ̀ Nokia ìkiri yẹn mo lè ra yẹn fún ẹ lọ́fẹ̀ẹ́ ìyẹn mi yọnu sálárì ẹ. tí yẹn bá yọ kọ́mọ́dà ìgbà tí mo kọ̀rọ̀ sí yín lẹ́nu kò sí wàhálà. jọ nítorí ọlọ́ba mi wá fún kékeré kan fún at least kó máa chat pẹ̀lú àwọn ọ̀sẹ̀ tẹ̀. kí lè rò pé mò ń pa Android tá ló máa fa Android bá sọ̀rọ̀. mò ń bọ̀ jọ o ti gbọ́ nǹkan tó ń pè ní Instagram rẹ̀. Instagram kọ́ Instagram. èmi kàn máa ń gbọ́ tí wọ́n máa ń polówó ẹ̀ kọjá nu àdúgbò káàkiri ẹ ṣe ti pé ẹ̀ra Instagram. ó ṣìkù gan bí mẹ́ta 15 naira ló máa ń ta òun àti Twitter. sóúnjẹ ni. ìpápánu ni o tún máa ń ta Facebook náà ìyẹn máa ń mú yẹn ní pure ìyẹn dàbí pure ọ̀tá báyìí ni ẹrù yẹn wà wà ní Facebook. tẹ́ bá ti jáde ẹjọ́ bá mi ra Twitter. àwọn oní 4,000 ní ẹ bá mi ra Twitter àti Instagram. a máa ra oúnjẹ àwọlé wo ebi ń pa mí àwọn abẹ́rẹ́ rà ṣùgbọ́n. ẹ pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ o ṣubú ni o ní pẹ̀lẹ́ ọ̀gá fẹ́ràn kan máa ṣe ń jẹ ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ o. mo dáràn lórí pé ọ̀gá tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan fún yàn wọ́n sì mọ̀ dọ́gbọ́n báyìí lórí kan ra iPhone 6s lásán tọ́ńtà ní 35 naira 35,000 wọ́n wá sọ pé mo fi ṣe ọdún kan ẹ gbà mí wọ́n ti mọ̀ sí bí ìgbà tó jẹ́ pé yàn ò tiẹ̀ dá fóònù mọ̀ ọ̀gá ìburú o èmi ò sì ṣe ọdún kan ẹ ṣe rà mí lẹ́rú bí bá mọ̀ ní kọ́ga ilé ìmọ̀ ra mọ́tò fún yẹn ló mọ̀ ní kí lọ́kọ́ gba àwọn ẹbí mi wá ká máa wá sin àwọn ọmọ ni ká tó sanwó ọkọ̀ tán irú yìí ẹ gbọ́dọ̀ ṣe àwọn tó máa ra mọ́tò fún yẹn kó máa sanwó díẹ̀ díẹ̀ èyí ń wa mọ́tò kù. ọ̀rẹ́ mi tẹ́sí I'm so happy for you. In fact mi lè sọ bínú mi ṣe ń dùn tó ṣé tí wàá rí gbogbo bá ṣe máa ń bẹ sọ pé kò ní sùúrù kó fara balẹ̀ Ọlọ́run á yan ọkọ tiẹ̀ fún ẹ apẹ́ kó tó jẹun kó kí ń jẹ̀bàjẹ́ kánò ní sùúrù ni tó ti lọ́ọ́ fi ronú ṣe rẹ léṣe gbà yẹn tó ti dá ìtàn sí ẹ lára wọ́n lè ṣe fẹ́ pàdé ọkọ alálùbáríkà tọ́lọ́run wá fún ẹ sí. òótọ́ ló sọ ọ̀rẹ́ mi ọpẹ́ náà ni mò ń dún fọ́lọ́run ṣé gbogbo ìgbà yẹn kò ṣe pé òun èmi náà láti máa ronú tí ó bá ń ṣe nǹkan tójú mi rí lọ́wọ́ àwọn ọkùnrin ìyẹn gan ló mú mi rò ń gbà yẹn pé Gbénga ló máa jẹ́ last of mi ìwọ náà tún wá nǹkan tí Gbénga ṣe fún mi. wo tí ẹ gbàgbé tí fọ̀rọ̀ Gbénga lẹ̀ sórí yẹn àfihàn tó go fiṣọ nìyẹn but advice tí màá fún ẹ sì ni pé tọ́jú ọkọ ẹ o tọ́jú bàbá àwọn ní miniskirt àwọn ní bomb shot àwọn ní seabag wọ́n wà ń tà tó dẹ̀ pé kódà wọ́n rẹ́dì láti ṣe ìyàwó 30 so kó farabalẹ̀ tọ́jú ẹ̀ níbi tó pé àti jẹun níta báyìí ó máa di pro máa dàbí pé ó fẹ́ ṣe ṣìnà gan ni so kó farabalẹ̀ tọ́jú ẹ̀ dáadáa o. ẹ ṣe àti gbọ́ máa tọ́jú nǹkan. wo gbogbo ìtàn sàn dùn gbà gbé báàgì yẹn kí ló wà ní ẹ kí ló bẹ́ẹ̀ mú wa. gbé báàgì kí ló ní mú wa. gbé báàgì wa yóò ní bẹ́ẹ̀ mi mú kàn wá ní ojú ọ̀yìn. Níbo ni wọ́n wà tí mo ti ń wọ ìkìlọ̀? Ó dáa o, gbogbo nǹkan tí mo ní kò ṣe ni kò ṣe fún mi. Mo ti gbọ́ mà. Kó dẹ̀ make sure pé o dáná lẹ́ẹ̀dẹ̀ wa tá a máa fi dé. Yes ma. Better. Ẹ má gbàgbé o. kọ́ má gbàgbé kí ni. Nǹkan tó promise mi ni. wọ́n á bẹ̀rẹ̀ àbọ̀ má sun oúnjẹ ńná lẹ́nu. Mo ti gbọ́ sáà kò ní jóná. o gbọ́dọ̀ jóná. Máa lọ sílẹ̀. Ìwọ náà ni mo wá. Are you mad? Are you mad? bọ́ọ̀lù bá wọlé náà. Láti máa fẹ́fẹ́. o wọ́n lórí oníkan nílẹ̀ tó ń gbé lọ́sẹ̀ lè sọ́kùnrin kìíní ibo nílẹ̀ ẹ̀. Ọ̀ní ìwà títa ni. wọ́n kọ́ yìí náà ibo ló bá wọlé gan-an òṣèlú gbé kí nílẹ̀ ibo nílẹ̀ ẹ̀ bọ́dẹ̀ sí náà kọ́ yìí. Get out of my house. Mi ò rí anybody, are you okay? Lájú ẹ̀ kó wo ìjọba lórí kankan. O fẹ́ sọ wí di wèrè ni. Get out of my house. Stop this. Ó dé ń pariwo ń pariwo. Ọ̀ní mi ò rí anybody, ọmọ náà bá sọ̀rọ̀ ti wọnú ilé lọ. Ìyẹn kọ́ bọ́lọ́
listen bad omen ilé ìsìnmọ̀ is the bad sign gbà wàrà ẹ̀ mi ò rò pé fẹ́ lọ́ọ́ bí kankan mọ́ pàpẹ́ dé ni. no it's not a good sign. Why are you doing this? bolóńgbà òun lé mi ó ní ilé tó yá òun lé. máa lọ òun lọ fẹ́ dé ni. Mi lè dáná. kí n gbogbo rárá. Florence. Okele kí ló ti dé. wá nù. Kí ló ṣẹlẹ̀. Sorry wọ́n ní awífún ni ká tó bá ní jà báwo làwọn Yorùbá ṣe máa sọ. Àgbàjàkadì ni o. Kí ló ṣẹlẹ̀. n tó ṣẹlẹ̀ náà nìkan farabalẹ̀ kọ́ gbọ́. wo sáré ẹni tó kọ́kọ́ jẹ́ kùkù tó kọ́kọ́ sí oúnjẹ nulẹ̀ yìí tó kọ́kọ́ jẹ́ kùkù tó sí oúnjẹ nulẹ̀ yìí èmi torí tèmi náà ṣe lé lọ. Tèmi yàtọ̀. Tiẹ̀ yàtọ̀ ọmọ pé tiẹ̀ ò yà ìjọra. jọ oúnjẹ wo náà ṣe látàárọ̀ ṣé kò yẹ kéèyàn ti jẹun àárọ̀ látàárọ̀ ni irú oúnjẹ wo náà ṣe náà kí ló ṣẹlẹ̀ mọ̀ ń gbọ́ ní kíni sókùtà ló ń ṣe ni. Oúnjẹ wà lórí iná. Oúnjẹ wà lórí iná sorry mo fún ọ ní 3 minutes tó o bá fi lè gbé oúnjẹ wá tí n bá prepare sack letter kọ́kọ́ mi bastard. Ẹ má bínú máa tó gbé wá ń sìn. kí ni oúnjẹ tó jẹ́ pé yóò sọ oúnjẹ òun náà èèyàn bá máa ní jíjẹ ni yóò tún pẹ́ kó tó gbé wá. èyí tí ẹ ní lọ sẹ́nu géètì gan ibi tí ń wà rè torí ọ̀lẹ́ mọ́ gbóúnjẹ kankan wá máa dúró di ìgbà o. sọ́dún pàtẹ́ bàbá ní ọ̀sà ni kọ́ máa pẹ̀lú ẹ̀ ní ọ̀sàrẹ́ gbogbo àwọn aràn olúwẹ̀ sì ti wọ̀ online látàárọ̀. ọmọ bára mi lórí ti bí níbo ló yan bá mi ọjọ́ ẹ̀ dé. mo máa put call through sáwọn tí ó wà in charge Daniel nǹkan tó bá sọ máa jẹ́ kí wọ́n pé kò sí ṣíṣe kò sáì ṣe náà it has to be done so máa kẹ́ gbọ́. my dear ma ṣọ́gbàgbé ọtí bí a tẹ̀sán lórí fún. mi ìgbàgbé. mi ìfẹ́ fún wa làwọn ti sọ fún ẹ o mi ìfẹ́ fún wa kò tẹ́ ṣe pẹ̀lú condition tó wà yìí bó tó o bá ti ní ìdí mi láti wá bẹ ṣiṣẹ́ ilé pé mí o kò sí ọkọ tí mò ń ṣe o Ọlọ́run ṣe wọn kọ ẹ ti dá mi lọ́lá mo fògo fún Jésù ayé mi ti kúrò ní tànà o tó ti pé mí kódà bó ṣe kí wọ́n abẹ́ tún lè ṣe àbí kí n bẹ́ẹ̀ fọṣọ déédéé ni pé mí kò sí tí mò ń ṣe ọkọ ẹ ti dá mi lọ́lá rẹ̀ di ògo ni fún Jésù lórí ti yàrá mo ti bẹ́ẹ̀ gẹ̀ẹ́sẹ̀. Yakumẹ kọ́lẹ̀ mo ní mo kọ́lẹ̀ ibo la yẹ. kí ló ń ṣe ń position. ibo ni position rẹ tó wà ó kì í sa ma sáré kọ́lẹ̀ gbogbogbò ní wọ́n kọ́ bẹ́ẹ̀ ó disrespect ní kọ́kọ́ bẹ́ẹ̀ lọ kọ́kọ́ bẹ́ẹ̀ lọ. bọ́lá mo bẹ̀ mo bẹ̀ sọ fún ọ position kí wọ́n àyù ibo ni position rẹ kọ́ bẹ́ẹ̀ ní wọ́n kọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ bọ́lá wọn fẹ́ bí ẹni ọ̀rẹ́. ẹ wo bí mi ò ṣe kí n rí yan kọkọ rẹ tọkọ mi bá o ti kó bẹ́ẹ̀ káì o ti kó bẹ́ẹ̀. Okele kí ló sọ pé fáìlì mi fún. ẹ ṣeun torí láti ìgbà tí mo ti dọ́dọ̀ yín tí mo ti ń ṣiṣẹ́ bíi òṣìṣẹ́ nu léyìí tí mo jẹ́ security yìí tí ẹ ṣe bẹ́ẹ̀ ni pé mo bá yín ṣiṣẹ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe bí ẹbí yín èmi náà inú mi ṣe dùn àmọ́ àwa náà wá gbọ́dọ̀ rí nǹkan tí ò dáa ká má tún gbọ́dọ̀ ní ká má sọ ṣe rí irú nǹkan tí ń ṣe ọ̀gá yẹn mọ̀ bínú kò gba ẹnu mi láti máa sọ orú ẹ o àmọ́ mo ṣe ń wo pé kò tún yẹ kó máa lọ bẹ́ẹ̀ ni irú nǹkan tí ń ṣe ọ̀gá yìí tó jẹ́ pé wọ́n kàn ṣàyédé rí nǹkan àwọn nìkan náà nìkan àwa yòókù sì ní rí wọ́n sì ní ara lé ní mọ́lámọ́dí. wèrè lára ta máa pè. wèrè mad person ó ní àwọn aráàta ni wọ́n máa pè wọ́n rò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn sojú lásán o madam nítorí ibi táwa ti wá ẹmọ pọ́nmọ́ lókè la wa ẹ gbọ́dọ̀ jáde sí ẹfẹsẹ̀ ilé tọ́ ni àbọ̀tẹ̀bá wa ní lẹ́nu mìíràn o pé òun kojú bọlé ológun àbọ̀ òun kojú bọlé oníkinní kan èmi níbi tèmi lè júwe fún yín lọ́dọ̀ tiwa tó jẹ́ pé sétí kan ò sí ń bẹ̀ tẹ àwọn tó sọ pé kò sí ewé kò sí egbò wọ́n rìn síbi tó wí àtẹ̀gbò wà ni o tẹ bá rìn síbẹ̀ ẹ mọ̀ pé ewé wà egbò wà omi gọ́tàkẹ̀ kọ́lá omi kànáà gan wà òní mo wá ní kí n sọ fún yín ẹ dákun ẹ má bínú o torí kò tọ́ sí mi lẹ́nu o. Òkèlè ọ̀rẹ́ yé mi tí bá ní kò yé mi irọ́ ni mo pa ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti sú èmi náà báwo lọkọ mi ṣe máa rí nǹkan tá a rí inú ilé ó ti ń jọ wèrè. Ọlọ́run kúkú níyàwó ń wèrè nǹkan tèmi wà sọnù àmọ́ tẹ́yìn bá ti lè tẹ́yìn bá wo pọ́rọ̀ mi o kò sí wàhálà tó bá ti yá kì í pẹ́ mọ́. ìyá wa ojú tẹ́mi ní lójú ọpọ́n yìí ojú awo sáré kọ̀ ni
ohun tá a mọ̀ tá a tún béèrè. ọ̀dà kí ni nǹkan tá a wá fẹ́ ṣe? Tẹ́yìn bá mọ̀ káwọ́ ẹ̀yàn ọ̀nà náà ẹ jẹ́ kó yé àwa náà àdìkàrọ̀ ọmọ mi ṣàtìyá ẹ ṣàánú mi. ṣé arákùnrin tẹ̀ ń wò yìí ó ti ṣe ohun kọ̀ọ̀kan nípamọ́ ẹ̀yin ẹ̀tẹ́ nínú ẹgbẹ́ kó jẹ́wọ́ tó bá kọ̀ tí ò bá jẹ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ ikú ni ó já sí. nkọ̀kọ̀. ọkọ mi jọ tó yọ lọ sunko tó wà ń bẹ fún wa jọ. gbọ́ ọkọ mi ṣàánú mi jẹ́wọ́ kí ló ṣe. mọ́mí bí kò ṣe òun ní bàbá ìjọ. ǹjẹ́ ǹjẹ́ o ṣe babaláwo lè parọ́ mọ́ ẹ sọ ẹ kò gbádùn kí ló ṣe. Gbé dẹ́rùn mo pé o bọ́láwo ti bá kọjá ó ti fọ́ gbogbo ẹ̀ lójú. Ẹlẹ́dùmarè ìgbà ayé wo ni mo wá ó fún mi lọ́mọ mẹ́ta èkíní ṣàìsàn lójú kú ẹ̀gbọ́n tó pàkọ́ gbọ́láwọ̀ kí ló dé n tí ò sọ ni ó wá jẹ́ kí mo gbá máa wá kiri kí ni mo fẹ́ sọ fún bàbá yín gbà tẹ́mi pẹ̀lú ẹ̀ bá pàdé. Bàbá ẹ ṣàánú mi níbi tọ́rọ̀ dé dúró yìí kí ni mo fẹ́ ṣe. ọwọ́ ṣáájú lọ́gbẹ́ ọwọ́ tá ògùrọ̀ lọ́fà ọwọ́ agbẹ́ni sókè sọ̀rọ̀ ọbẹ̀rẹ̀ mú wọn ni. ẹ wo kékeré rẹ tí ì rí yìí o kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése ẹ̀yìn owó tó gbé ìjáwọ́ ọmọkùnrin rẹ̀. oríṣi àjọ ajé mẹ́ta ni bàbá mi kọ́ mi kó tó di pókú. alákọ̀ọ́kọ́ ọdún méjì gbáko lèyàn fi lówó tówó náà sì búra tí gbogbo ayé ó sì mọ̀yán lẹ́yìn ọdún méjì tán èyàn kú yóò sì papòdà yóò wá lọ sábúlé oníjígà. ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ́ẹ̀ àbùké méje àfin méje pẹ̀lú àwọn nǹkan tó kù òun gan láfi pẹ̀lú ajé yìí lẹ́yìn oṣù méje méje ó mọ̀ mú àbùké méje wá àfin méje ńlá mọ̀ fi ṣètùtù ajé yìí ló bá tán. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ òun náà wọ̀ wá arọ wá bàbá ti wá rí arọ yìí tán á wàá parí iṣẹ́ náà sínú òrùka kan òrùka ìlọ́ọ̀fìrawọ́ ńlọ́lọ́ fi tọrọ owó lọ́wọ́ olówó àìfi béèrè owó lọ́wọ́ tálíkà owó ìgbọ́dọ̀ bẹ̀ láti ibi 5,000 lọ síwájú kì í ṣe pé kó wá gbé bí wọ́n náírà lé ọlọ́wọ́ òun torí owó la fi pinnu owó òun bàbá ti wá pẹ̀lú rẹ̀ tán tó ti fún ẹ lówó náà àdéṣù làápò òrùka náà àmọ́ ní gẹ́lẹ́ tá a bá ti pẹ̀lú iṣẹ́ náà tán olówó náà yóò kú òun ni ó sì mọ dìran ṣáájé fún ọ ló bá lówó bá di ramúramú.
ṣé ìbínú pé mo dá yín dúró ẹ̀wọ̀n ẹ má bínú. ẹni tó bímọ àrí nǹkan fún kámbọ̀ nítorí ẹni bínú. ẹ má bínú ṣe títí máa yọjú àwọn ọmọ yẹn nílé wọ́n máa ṣe gbogbo ẹ̀ báṣabàṣa ni. ṣe máa. owó tẹ bèrè lọ́wọ́ mi nílé ẹ gbà ẹ wò nǹkan tẹ́lẹ̀ fẹ́ fi ṣe ni kẹ́ fowó ìṣe nítorí Ọlọ́run àmọ́ tẹ́ bá wá ń jọ mi ní fún yín mi mọ́ o òótọ́ ni o yóò pẹ́ tí mo ti ṣèyàn lóore gbẹ̀yìn o. ẹ wo Ọlọ́run tiẹ̀ ní jẹ́ nrógun tí máa fi padà wá mọ́ èmi náà ti rìn tó mo mọ̀ pé òde ìsìn kò easy mo mọ ibi tí n ti káàkiri kó tó di pé Ọlọ́run gbé mi pàdé yín kẹ́yìn nìkan tó ṣẹ̀ wá ṣe ó ti délé olówó bíi méjìlá tí mo ti dé tó ń tẹ́wọ́ tán láwọn òní ṣé ìyẹn ni mi fi wá ní fi ṣe ohun tí máa fi ṣe ẹ wò ó ṣe rí tí n bá ní dúpẹ́ látẹ̀ní dọ̀la mi ì nílé ìdọ́pọ̀ yẹn tán mo dúpẹ́ lọ́wọ́ yín mo promise yín pé ohun tí mo sọ fún yín pé mo fẹ́ lò fún ni máa lò fún ohun tí mo ní mo fẹ́ fowó ìṣe ni máa fi ṣe débi pé when next tẹ́yìn náà bá rí mi ẹ tọrọ owó lọ́wọ́ mi èmi náà lè fún yín. kí ló dé Ọlọ́run ò ní jẹ́ mo rí yẹn dànù. ẹ má bínú ohun tí mò ń try láti sọ ni pé when next tá a bá fi máa ríra èmi náà fi dúpẹ́ oore máa fi ṣẹ̀sùn rí pé sista ẹ wá gbà èyí tó jù báyìí lọ lèmi náà máa fún yín. èmi náà dẹ̀ ṣèlérí pé bí òtún ní padà wá sọ́dọ̀ ìlú aṣọ owó náà. bẹ́ẹ̀ tí ẹ padà mi ní fún yín nítorí ó ti pẹ́ tí mo ti ṣèyàn lórí gbẹ̀yìn abẹ́ mi bẹ́ẹ̀ padà mi ní fún yín. kú ìjókòó. ẹ ṣe bàbá. ìpele alákọ̀ọ́kọ́ rí ó ní iṣẹ́ kan tá a ṣe lẹ́yìn ìgbà tó ti mówó ìwá tán inú báàgì ńlá parí iṣẹ́ náà sí gẹ́gẹ́ bí ẹni tá a lo àtowó tó gbà lọ́wọ́ ẹ̀ òun ni ó mọ̀ gbowó wá sínú báàgì náà àmọ́ bọ́ bá ti wá fẹ́ nídìí owó ìdí ẹ̀ lọ́lọ́ tó bá ti dì mú báyìí iye owó tó bá ní lọ́kàn láti lò ìwọ kò dárúkọ rẹ̀ sí lówó bá débẹ̀ sábà gọ́ ló bá tán. ẹ jọ̀ọ́ bàbá ẹni ìpele alákọ̀ọ́kọ́ ni owó tí mo lọ gbà wá yìí àmọ́ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe àwọn ìpele tó kù yẹn ṣé kò kàn mí mọ́ ọ̀dọ̀ yín nìyẹn kù sí. ọ̀dọ̀ mi ló kù sí níwọ̀n ìgbà tá a bá ti parí iṣẹ́ sówó yìí àti báàgì náà nǹkan tó bá nídìí lọ́kàn bóyá owó tó bá ti débẹ̀ tó bá ti dìmú ló bá tán owó dénú. because ohun tó mú mi sọ bẹ́ẹ̀ ojú mi rí tó kí n tó rówó ìgbà o nítorí nígbà tí ń wá lákọ̀ọ́kọ́ ẹ̀yin lẹ́ni ọwọ́ olówó ẹni tó lówó ni mo gbọ́dọ̀ ti gba owó kí n dẹ̀ tó rí olówó tó máa ṣàánú kò wọ́pọ̀ káwọn olówó máa ṣàánú mẹ̀kúnnù ló ń ṣàánú ara wọn tálíkà ló ń ṣàánú tálíkà olówó máa ń ṣọ̀rẹ́ olówó ni nígbà tí mo dé ilé olówó tó di ẹlẹ́ǹkejìlá ni mo tó rí olówó arábìnrin kan tó fi ṣàánú mi even ó fún mi ní kìlọ̀ ó ní mi ò gbọ́dọ̀ padà wá lẹ́lẹ́ǹkejì ẹjọ́ mo fẹ́ béèrè báàgì tẹ́lẹ̀ ṣiṣẹ́ sí yẹn ẹni èyí tó bá ti wà lọ́kàn mi iye tí n bá fẹ́ lò kí n kàn tọwọ́ bọ báàgì yẹn máa kó jáde bí n tún débẹ̀ ńjọ́ kejì yìí tí n bá fẹ́ lò kí n tọwọ́ bọ máa kó jáde bí n débẹ̀ ńjọ́ kẹta tí iye tí n bá fẹ́ lò kí n tọwọ́ bọ máa kó jáde mo fẹ́ béèrè bí àwọn ní báàgì yẹn ṣe fẹ́ tóbi tó ṣé ó lè gba gbogbo dindi léyìí èyí tó mú mi sọ bẹ́ẹ̀ rẹ o ṣé mo lè béèrè bíi 100 million lọ́kàn mi kí n dẹ̀ kó jáde. kò sí iye tó lè béèrè kò lè gbẹ́ bọ́ bá ti ń débẹ̀ wọ́n sákọ̀ mọ́ béèrè owó kó mọ́ buwó jáde ni. ẹ ṣe bí báàgì yẹn lè pọ̀ dọ́là. yóò gbé wá mọ̀nà ká yìí. ó ti tán ẹ fi yòókù lẹ bàbá. ìkìlọ̀ kan wá rèé o. kí ni ìkìlọ̀ náà. báàgì yóò gbọ́dọ̀ kó sàkání rẹ kó bọ́ọ̀dì sọ́wọ́ ẹlòmíì bọ́ bá ti bọ́ọ̀dì sọ́wọ́ ẹlòmíì ìwọ náà kú owó dìránṣẹ́ o. ẹ máa gbọ́ o ẹ̀yin lẹ sọ pé ẹni tá a bá ti gbowó yìí lọ́wọ́ ẹ̀ ó ti dẹni ìgbàgbé ẹni kò gbélé ayé mọ́ pé ó máa di ránṣẹ́ tí màá máa ránṣẹ́ tó tún máa gbowó wá ẹ kí tí wọ́n á ní tèmi náà tó máa di. bẹ́ẹ̀ni torí pé ó ti kú ní sàkání rẹ ó ti bọ́ọ̀dì sọ́wọ́ ẹlòmíì ni wọ́n fi dìránṣẹ́ o. ok ṣé ìyẹn tí báàgì bá ṣáà ti kúrò ní sàkání mi nìyẹn èmi ṣe máa jó mi ṣe máa lajú mi lẹ̀ kí n jẹ́ kí báàgì kúrò ní sàkání mi mo máa mọ́nítọ̀ ẹ̀ dáadáa. àyàfi tó bá jẹ́ pé arọ lówó ìbábọ́ọ̀dì sí lọ́wọ́ rẹ̀ nìkan ni òun dìránṣẹ́ torí pé ó wà ní tá a fi pèlú rẹ̀ ń. táfọ́jú bá gbé ńkọ́. kò lè kú
tádé tẹ̀ bá gbé nǹkan. kò lè kú. ìtẹ̀sà ń sọ ni pé tó bá jẹ́ pé ẹni abirùn ló gbé àwa náà lè dẹni ètùtù. ẹ̀mí tí ẹ wà níjẹ́ kọ́wọ́ ẹnikẹ́ni tẹ̀ ìgbọràn sàn jẹbọ rírú bàbá ó ti yé mi ṣé ni kí n dúró kí n bá gbogbo ẹ̀ ní àbí báwo. irọ́ kì í sòjọ́ àjò mọ́jú ni tí o gbàdúgbò mọ́ gbájí kan. àkíyèsí bẹ́ẹ̀ ni pé kò gbọ́dọ̀ kó ń ṣàkámì rẹ̀. ó ti yé mi ju bí tẹ́ ẹ sọdẹ lọ bàbá. ìyá èkìtì ìyá èkìtì. olúwa mi. ṣé lóde tí mò ń pè é látàárọ̀ tó dáhùn. mẹ́tẹ́ inú. ohun tí mo ṣe pè é ni pé mo ń wá nǹkan kan ní master bedroom mi mo wá ń rò pé àbíbà tó wọ bedroom yẹn tó lọ tún ṣe ló fi bá mi gbé kúrò níbi tó wà ló gbé síbò mi. mi ò rú kankan àti tá mo yí ọbẹ̀ mo dẹ̀ kín ibẹ̀ mo dẹ̀ jáde síta kéwọn kì í wá. jẹ́ bóyá kí n ṣàlàyé yẹ kó yẹ dáadáa sórí ohun tí mò ń wá yẹn báàgì ni ó wà nínú wardrobe kan tí mo rọra separate sẹ́gbẹ́ kan báyìí tó wà ní very close to my bed mo mọ̀ pé lóòótọ́ kí ọwọ́ mi ló máa ń wà mo wá gbé báàgì kan síbẹ̀ mo ti pa but suddenly nígbà tí màá síbẹ̀ mi ò rí báàgì yẹn mo wá wò pé bóyá ó bá mi rí kí ló fi gbé kúrò ló fi gbé síbò mi. ìgbà kí n ti wí ọ́nà ní kíkì yíyà ìní ìṣì ìní tí ẹ̀ ti ẹkùn mọ́ tí yóò débẹ̀. tẹ́tí kò gbọ́ mi ò jàre àdé ń bẹ sọ́lẹ́rọ̀ à ń bẹ sẹ́lọ́rọ̀ owó mẹ́ṣẹ̀ mímọ̀ kí ló dé mo ní wọ́n ló gbé listen mò ń wá báàgì nínú wardrobe mi mo dẹ̀ mọ̀ pé kí ìyẹn ó ti bọ́ sí ẹ lọ́wọ́ òun ni mo wá. ẹgbẹ́ báàgì. mẹ́rin báàgì. bẹ́ẹ̀ni. mẹ́rin báàgì. mẹ́rin. màá sọ fún ẹ pé wéèrè ó ti rí jẹ́ nsọ́ nǹkan fún ẹ sórí báàgì yẹn bí mo ṣe ń bá ẹ sọ lẹ́rọ̀ tó gbọ́ tó bá pọ̀ tó gbé báàgì yẹn lẹ̀ láàrin ijọ́ mẹ́ta ẹni tó gbé àpò. láì ṣe gàrí lágbára mẹ́rin báyìí. torí wípé mi ò fẹ́ káwọn tó ní ẹ fojú sunkún ẹ ni mo ṣe sọ fún ẹ ó bẹ́tà kó gbé báàgì mi sílẹ̀. mẹ́rin báyìí. ronú o. ronú o. mẹ́rin báyìí. ok màá fún ẹ ní just 3 hours wákàtí mẹ́ta kó fi ronú sí kó fi ronú pìwàdà tó bá wá pọ̀ tó gbélé nǹkan ṣe nínú. nǹkan ṣe mo ṣiṣẹ́ ṣe ọlọ́mọdé mi ṣiṣẹ́ ṣe mo ṣùlẹ̀ ọmọdé mi mẹ́rin báyìí. bó ṣe ń dìjà rẹ o mò ń sọ fún ẹ o ẹgbẹ́ báàgì lẹ̀ o ìwọ́kọ́ wàá rí pé nǹkan ṣe nǹkan ṣe ìwọ́sọ bẹ́ẹ̀. ọmọ ìdúró ṣe ní o báàgì ìwà dáadáa o ẹgbẹ́ báàgì o. ibi abájáyé gbé ayé máa pé mo ṣẹ̀wọ̀n ayé yìí báyìí ìwà pé mo ṣàwọ̀. Ewé. Oyin rò pé ọ̀dàbọ̀ wọ́n gbé ìgbé ìjẹ̀rẹ̀ ọmọ ìjẹ̀rẹ̀ ìyàwó. Ewé. Nílé o jáde. Èèyàn máa ṣòro ṣe láàánú torí pé mo ṣe é láàánú kó máa bá mi gbélé o gbẹ́rù mi wá sínú igbó. Òun dà ṣàdédé bẹ́ẹ̀ ni. ibẹ̀ lè yí. Ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan ibo ló gbé sí báyìí. ibẹ̀ ni mo gbé sí ibi mi kẹ́ àgàgàgà ni.
ibo. Ibe. Mú jáde ń bẹ ibe mú jáde ń bẹ. Bẹ́ẹ̀rẹ̀ kó wá kíní dáadáa ó jáde àbí irú èèyàn wo lélẹ̀. Ṣé báàgì wa jẹ́ bí abẹ́rẹ́ ni? Ibi mo gbé sílẹ̀ yìí mi ò kúrò lẹ́kọjá ibẹ̀ bí mo ṣe bọ̀ bá mo kàn gbé ibi mo gbé sílẹ̀ yìí. Ọmọbìnrin yìí ò ń wéṣu o. Yókù. Ó tán mi ò dẹ̀ ń tanra ẹni o. Mo ní nǹkan aṣíẹ́ mò ń sọ fún àwọn ẹbí abáyé káànú o. Àwọn ẹbí abẹ́ káànú o. Wàá kábàámọ̀ o. Màá wá àmọ́ ibẹ̀ ni mo gbé sí. Kí ló dé tó ń tọrú mi àgbà ó tún dààmú mi wá bí o ṣe ń láti gbé báàgì sílẹ̀ lẹ́ǹbí. Ṣọmọ pé nígbà tí mò ń bi ẹ pé ta ló gbé báàgì ó pẹ́ kó tó jẹ́wọ́ oníwọ̀kọ́ lúbe náà ló kàn ń dárúkọ nísìnyí o tún níbi ló gbé sí now èmi ò ní dààmú mọ́ mi ò ní bẹ́ẹ̀ ṣe wàhálà kankan mọ́ èmi ń lọ lẹ́sìn tó bá fi máa padà pa mí lé ìwọ àti báàgì mi mo fẹ́ rí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹbí ẹ̀ ń bẹ káànú àwọn ẹbí ẹ̀ o tún fẹ́ tẹ̀lé mi mo ní o gbọ́dọ̀ wọlé mi lálẹ́ má rí báàgì mi wá káàkiri kó gbé báàgì bá mi lé o ní ìyànjá kújà kú ní ẹ. ẹ wo tí n bá fẹ́ lé yín jẹ nímọ̀ pé kẹ́ ẹ mọ́wó lẹ́wọ́ kẹlẹ́ rẹ̀ mágùn tàn wá tẹ́ ẹ bá fẹ́ kẹ́lákùnrin yóò gbádùn kó lálàáfíà kó mọ́ rí ìrùkúrì tí ń rí mọ́ ẹ pé kó lọ lè wú sàrí àbúrò rẹ̀ káwọn méjèèjì ojú ó méjì ọgbọgba tí n bá ti fi ní fẹ́ dọ̀ súre fún lára rẹ̀ bá yá. bàbá káwọn méjèèjì jọ dúró mọ́mí. mo láwọn ti báyé mi jẹ́ mo láwọn ti báyé mi jẹ́ níbo ló kó àtàlàyé tíjọ fẹ́ dúró tó fẹ́ máa súre fúnra wọn. mọ́mí.